kí gbogbo ẹ̀yin àgbààgbà ẹgbẹ́ APC káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Mo dẹ̀ fi àkókò yìí kí bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ọmọ Olódòdẹ. Bàbá ọ̀sẹ̀ kejì. Mo fẹ́ pe gbogbo ẹ̀yin àgbààgbà ẹgbẹ́ APC ti ìpínlẹ̀ Ọ̀ṣun sí àkíyèsí pàtàkì tó dẹ̀ ṣe kókó. Ṣé rí àwọn nǹkan yìí ṣẹlẹ̀ lásìkò Arẹ́gbẹ́ṣọlá tó sì ṣe pé ó fún ẹgbẹ́ APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Mo fẹ́ fi àkókò yìí pé bàbá wa Aṣíwájú yẹn gómìnà àná Ọmọọba Oyètọ́lá ṣàkíyèsí wípé ẹ má ṣe gbé ẹnikẹ́ni sórí torí ohun tá à ń gbọ́ yìí ó ṣeé ṣe kó fún ẹgbẹ́. Gbogbo àwọn àgbààgbà kan tá a mọ̀ à ń bọ̀ ni wọ́n ń kígbe wọn ní ohun tẹ́ ẹ gbé dání nìyẹn. Àgbà ẹgbẹ́ kì í máa yan ààyò. Mo pé bàbá wa ṣàkíyèsí bàbá wa Àkàndé, bàbá Omiṣore, bàbá Oyèdòkun, chairman ẹgbẹ́ APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ má mà jẹ́ ó torí yín bàjẹ́. APC ò mà gbọ́dọ̀ tún fọ́. Ṣé rí àwa ọ̀dọ́ tàbí kí n sọ pé àwọn ọmọ ẹgbẹ́ APC la lè ní ààyè tá a gbé dání. Àwa lè máa pariwo pé ẹni tá a gbé dání rèé. Irú èmi báyìí gẹ́gẹ́ bí ẹnìkan, ọmọọba Dọ̀tun Babayẹmí lèmi gbé lọ́wọ́ tí mo sì fi gbogbo ara tẹ̀lé. Ohun tí mo fẹ́ sọ yìí ẹnìkan ní wọn kì í sọ̀rọ̀ ẹ̀ torí pé ọmọ ẹ tó lè wọlé. Mo ní ibi tèmi fi ọkàn sí tí mo sì ń gbàdúrà sínú nítorí pé kí ni kì í sí pé Dọ̀tun Babayẹmí pè mí o pé a jọ jókòó báyìí rí tàbí bóyá ó gbówó kan fún mi tàbí ó wá bẹ̀ mí ṣẹ́ pé lọ sọ̀rọ̀ mi. Mo fi Ọlọ́run ọba mi òkè mo fi búra iṣẹ́ ribiribi tí ọkùnrin ṣe nínú ìwádìí tí mo ṣe ni mo fi ṣe kíni ni mo fi tẹ̀lé gẹ́gẹ́ bí ọ̀kan pàtàkì gbòógì nínú Àgbẹ̀kọ̀yà. Èmi kékeré tẹ̀ ń wò yìí orúkọ tèmi ni Káyọ̀dé Tájùdín Àjàyí, akọgun Àgbẹ̀kọ̀yà fún gbogbo ilẹ̀ Yorùbá káàkiri gbogbo àgbáyé. Àwa máa ń ṣe ìwádìí tó tọ́ àti tó lè pé gbogbo ọmọ Yorùbá ni. Arákùnrin yẹn gbìyànjú ta ló lè ṣerú ẹ̀. Kò tí ì sí ìjọba ó fi 250,000 sí gbogbo ward ní ìpínlẹ̀ Ọ̀ṣun pátápátá. Kì í ṣe ọ̀dọ̀ ẹnìkan o, gbogbo ward ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó wá bẹ̀rẹ̀ sí ní wọ gbogbo àwọn agbègbè káàkiri. Ó ń lọ sí grassroots láti lọ ṣàánú àwọn èèyàn. Kò sì sí ẹnikẹ́ni tó nílò ìrànlọ́wọ́ tí arákùnrin kì í dá sí tí wọ́n bá pè é fún ìrànlọ́wọ́. Ó ń ṣiṣẹ́ takuntakun, iṣẹ́ ribiribi, iṣẹ́ táwọn ọmọ iléèwé ní ká sọ ni tàbí àwọn àgbààgbà tó ṣe pé wọ́n ṣàánú fún. Ìdí rèé o tèmi fi gbé wọn lọ́wọ́ tí mo fi tẹ̀lé wọn. Èmi ò sì ṣàbòsí ibi tèmi bá kọjú sí. Kódà kéèyàn gbé ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù fún mi, ibi tí mò ń lọ òun ni mò ń lọ. Ìdí rèé tá a fi lè sọ pé ẹni báyìí là ń tẹ̀lé. Òǹkàlùkù ló sì lẹ́ni tó gbé lọ́wọ́. Ṣùgbọ́n kì í ṣe tó dáa tó ká wá gbọ́ pé gómìnà àná ló gbé àwọn bọ̀ lọ́wọ́. Mo bẹ̀ yín torí Ọlọ́run. Ṣé rí primary election tí ó ń bọ̀ lọ́nà yìí, ẹ jẹ́ kí wọ́n ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ẹ má sọ pé torí pé ẹni tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí tẹ́jọ́ ṣèjọba òun lẹ gbé lọ. Ẹ jẹ́ ká lọ mú gbogbo nǹkan ìkú tó máa ń ṣe nínú ẹgbẹ́ APC ká lọ mú kúrò. Màá sọ̀rọ̀ nǹkan tí Arẹ́gbẹ́ṣọlá ṣe tó fi fọ́ ẹgbẹ́ APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ṣùgbọ́n kì í ṣe ọjọ́ tòní. Ìmọ̀ràn ni mo kàn mú wá lónìí. Ẹ jọ̀ọ́ ẹ bá mi tag bàbá wa Tinubu ọmọ Olódòdẹ kí ọ̀rọ̀ yìí kó dí ọ̀dọ̀ wọn nítorí pé àwọn ló ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìpínlẹ̀ Ọ̀ṣun kò sì gbọdọ̀ bàjẹ́. Eléyìí tá a tẹ̀sẹ̀ bọ̀ yìí ó di dandan kan wọlé káàkiri gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ni. Ìpínlẹ̀ Ọ̀ṣun yìí ti wá ní o, ẹ má jẹ́ ó bàjẹ́ o. Mo bẹ̀ yín àgbààgbà ẹgbẹ́ lẹ́ẹ̀kan sí. Ẹ jọ̀ọ́ èyí tí mo sọ yìí kì í ṣe pé bóyá mo fi ṣe àrífín, ìmọ̀ràn ni. Ẹ jẹ́ ká gbà á ká gbé yẹ̀wò. Ẹ jẹ́ ká ṣe primary election yìí ká ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ìpínlẹ̀ Ọ̀ṣun ò ní bàjẹ́. Ẹ sì máa retí mi o. Màá sọ̀rọ̀ ọ̀rọ̀ fún Arẹ́gbẹ́ṣọlá tó dalẹ̀ ẹgbẹ́ APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Kò ní bàjẹ́. Ó dàbọ̀ náà. Ó dìgbà.